that means pé Tope Osoba feel rejected. Mama was ready to embrace. But lójú ọ̀nà Kòròdú. Ìta Ẹlẹ́wà. Wọ́n ló fò bọ́lẹ̀ nínú church nínú mọ́tò. Ó lọ sáré bá wọn ọlọ́pàá. Wípé kán má jẹ́ kán mú òun lọ síbi tán mú òun lọ. Wọ́n fẹ́ pa òun ni. Exactly a sign of psychotic disorder. Wọ́n ló sọ wípé òun máa kú lẹ́yìn. Olùṣọ́ ti sọ wípé òun máa kú. Àwọn ohun tó máa gbọ́ nìyẹn. Ó máa wà delusional. Àwọn nǹkan tó máa rí nìyẹn. Fúnra ẹ̀ ló lọ. Lẹ́yìn tèmi MEWOLAKA ó ti jáde wá sọ̀rọ̀ wípé tí ó bá jẹ́ wípé arábìnrin TEMITOPE OSOBA ó jẹ májèlé ni, ó ní wípé a jẹ́ pé kò sí ẹnì kankan tí ó pa TEMITOPE OSOBA. Ó ní a jẹ́ pé òun ló pa rẹ̀ nítorí wípé ó ní a nílò láti fi ọpọlọ sí kíní yìí. Ó ní báwo ló ṣe máa sọ wípé òun yóò kú ní ọjọ́ tí ó kú náà, pé tí ó dẹ̀ bọ̀ sí wọ́n dẹ̀ sọ wípé májèlé ló jẹ. Ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé òun ló jẹ fúnra rẹ̀. Ẹ̀yin lèmi ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu MEWOLAKA. Àwọn ọlọ́pàá ló gbé wọn lọ sí station tán béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Kàntànkàntàn ló ń sọ òun máa kú lẹ́ni. Wọ́n dàgbẹ́ sí òun lára, wọ́n dàtọ̀ sí òun lára. Those are incoherent words. Those are the sign of psychotic episode. None of them ló lè jó òótọ́. Mistake tí àwọn èèyàn mi wá ṣe ní church tẹ́ gbé lọ, hospital lẹ bá gbé lọ. Ká tó sọ wípé nǹkan kan wà spiritual, ẹ jẹ́ ká máa lo medical. Tá a bá wá dé ibi medical, tí doctor bá ń sọ fún yín wípé àmọ́ ohun tó ń ṣe, ìgbà yẹn lẹ tó máa mọ̀ pé spiritual lélẹ́yìí o. Tí doctor bá sọ fún yín pé we don't understand this, àti run series of tests àmọ́ nǹkan tó ṣe wọ́n, ìgbà yẹn la fi lè máa mọ̀ wípé sọ wípé kò sí spiritual. Ìgbà yẹn lẹ tó máa mọ̀ wípé àdúrà la máa ń ṣe sílẹ̀, bọ́ Nàìjíríà àdúrà la kọ́kọ́ máa ṣe. Ohun tó yẹ kí paracetamol cure ṣọ́ọ̀ṣì ni, ẹja máa lọ ṣọ́ọ̀ṣì. Bí one of my worker bó ṣe ní babala high blood pressure àti acute malaria tó lọ jókòó sí ṣọ́ọ̀ṣì nìyẹn. Àfìgbà tí mo wá lọlé ó ti fẹ́ kú tán kémi àtọkọ mi dó bọ́ndú ẹ̀ lọ sí hospital. Ó dẹ̀ wà òkè, ìbá kú sí ṣọ́ọ̀ṣì ni. Wọ́n tún sọ fún ní ṣọ́ọ̀ṣì ọ̀hún pé kó má lo oògùn. Èmi mo ní okay, tó o bá kú màá wà responsible. Ó yá lò ó torí ó ti dé level tí ò lè sọ̀rọ̀ tí ò lè jẹun mọ́. Those are the things nǹkan tá à ń fara wa ṣe ní Nàìjíríà nìyẹn. Gbogbo òun fẹ́ mu omi tẹ́ fún lómi tútù yẹn, ká ní wípé medical personnel kan wà bẹ́ẹ̀ á ti ní kẹ́ ẹ má fún. Ó ti ní acute dehydration. Another problem tó ní ní eripo B. Téèyàn bá fẹ́ ní cardiac arrest àbí, téèyàn bá fẹ́ ní heart failure àbí, ó ní ìtì mú òun nínú òtútù yìí, ó ní ara ní òun. Ó ti yẹ kẹ́ mọ̀ pé BP ló high. Ara níní yẹn ló fi yàgbẹ́. And àwọn kan sọ wípé poison ló jẹ. Tó bá jẹ́ pé poison ló jẹ, á jẹ́ pé Tọ́pẹ́ fún rẹ̀ ló jẹ poison. Because one of the thing tí àwọn tó ní psychotic disorder máa ń ṣe ni wípé self-injury, self-inflicted pain, and sometimes suicide. Má kọ́ mi suicide. Èyí tó fi sọ pé òun máa kú lé ní ó ti lè gbé nǹkan jẹ kó tó kúrò nulẹ̀ kó má mọ̀, because most of the time wọn kì í mọ nǹkan tó ń ṣe. Tope can be a victim of circumstances, victim of breast cancer, victim of mental torture, victim of societal rejection, victim of relationship abuse, victim of anything. I beg you in the name of God, let the dead rest. Ẹ̀yin family Olùṣọ́, ẹ ṣe dáadáa. Olùṣọ́, agbọ́nú episode pẹ́yìn náà ń jalè. Ṣẹ́yìn tẹ́ ti ẹ̀ ń dọ́kọ tẹ́ gbé obìnrin olóbìnrin sínú ilé. Ṣẹ́yìn ní jalè ni. Ẹ lè má pa Tọ́pẹ́ directly, bọ̀ ọwọ́ yín àti ìwà yín ó ṣe okùnfà ohun tó mú ikú Tọ́pẹ́ yá.
ẹ̀yin family lóòótọ́ adult ni Tọ́pẹ́ ó ní choice ó ní free will ṣé ẹ reject ẹ nígbà tó wà láyé ṣé ẹ write ẹ off pé eléyìí ọmọ rádaràda ọmọ ní tíátà sórí ibi sásí ẹ ló kúrò lé fún 2 years ṣé ẹ wà ṣé ẹ fìfẹ́ pè é bí mọ̀mí Kẹ́hìndé Ọ̀ṣọ́bà ṣe pè pé kó máa bòun máa dààmú ọmọ tó because it seems nínú ọ̀rọ̀ yín you are just looking for a way to nail a death on somebody as if you yourself care. Did you care when she was alive? Ẹ̀yin colleagues ẹ̀ oníkálídú light, how many of you were there? Did you show her love? Ṣé ẹ sá fún? Our society, like me, movie ẹ̀ mélòó ni mo share, movie ẹ̀ mélòó ni mo promote. I love you, I love you, I'm your fan, I'm your fan. Likes mélòó lẹ play, ọ̀rọ̀ òtútù mélòó lẹ sọ, even comment section tó fa depression fẹ́ni tí ò bá lọ́kàn. She's gone. She's out of it. But there are so many Tope Osobas that are still living, that are still walking dead. Because ara psychotic disorder ni wọ́n sọ wípé kò jẹun fún 2 weeks, kò dẹ̀ lè sùn fún 2 weeks. Go and read about it.